A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lẹ́yìn ètò ọrọ̀ ajé tó túbọ̀ ń burú sí i lórílẹ̀-èdè, adarí àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ti kéde ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ méjì jákèjádò orílẹ̀-èdè ní ọjọ́ 17 àti ọjọ́ 28 oṣù kejì. Ààrẹ òṣìṣẹ́ Joy Ajaero ni ó sọ eléyìí di mímọ̀ lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tó wáyé ní Labour House ìlú Àbújá. Ọjọ́ 9 oṣù kejì ni àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC ti kọ́kọ́ fi ìwé àkíyèsí ránṣẹ́ sí ìjọba àpapọ̀ lórí ìgbésẹ̀ àti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lẹ́yìn ọjọ́ 14 tí wọ́n fi ìwé àkíyèsí ránṣẹ́ lórí ìgbésẹ̀ ìjọba láti mú gbogbo àdéhùn tí wọ́n jọ buọwọ́ lù láti mú ìrọ̀rùn bá òṣìṣẹ́ lórí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti fárígá lórí ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ méjì tí àwọn òṣìṣẹ́ ń gbèrò rẹ̀, bí wọ́n ti sọ wípé ojú máa ń kán adarí àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò láti tètè gùnlé ìyanṣẹ́lódì. Mínísítà fún ìròyìn Idris Mohammed sọ wípé kò lẹ́tọ̀ọ́ fún àjọ òṣìṣẹ́ láti máa rí ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá, ṣùgbọ́n kí wọ́n rí i gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀. Ó ní ìjọba Ààrẹ Tinubu kò ní kọ ìjíròrò, bí ó ti fi dá wọn lójú wípé ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti dáhùn sí ìbéèrè wọn. Ó ní ìyanṣẹ́lódì kọ́ ló kàn nínú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Ìyanṣẹ́lódì ò lè tán ìṣòro. Àwọn mọ rírì iṣẹ́ wọn, àwọn sì ṣèlérí wípé ìjọba yóò gba ìbéèrè wọn yẹ̀wò. Ìjọba àpapọ̀ yóò túbọ̀ máa rí àjọ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀. Wọn kì í ṣe alátakò sí ìjọba. Wọ́n jọ wúlò fúnra wọn ni. Ṣùgbọ́n adarí àjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè NANS ti sọ wípé àwọn kò ní darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ méjì àjọ òṣìṣẹ́. Ààrẹ ẹgbẹ́ NANS Akinteye Babatunde Afeez sọ nínú àtẹ̀jáde àná wípé àwọn kò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́. Ẹgbẹ́ òṣìṣẹ́ dá dúró, àwọn náà dá dúró. Bákan náà, ní ìpínlẹ̀ Gombe lánàá, àwọn olùpèsè ìrẹsì (rice millers) dá ẹ̀bi owó gọbọi ìrẹsì ru àìsí páàdì. Wọ́n ní àwọn oníṣòwò páàdì ni wọ́n ń kó o pamọ́. Páàdì jẹ́ ọ̀kan gbòógì tí wọ́n fi ń pèsè ìrẹsì láti ilé-iṣẹ́. Àwọn mílà tí wọ́n ń sọ̀rọ̀ ní Gombe lánàá ṣe àpèjúwe ìṣòro yìí gẹ́gẹ́ bí èyí tí ó mú iṣẹ́ nira fún wọn. Wọ́n ní àwọn kan ti ra páàdì yìí pamọ́ sínú ilé ìkẹ́rùsí kí ìyá rẹ̀ lè jẹ́ ọmọ orílẹ̀-èdè. Alámòójútó ìpèsè (Production Manager) Lula Rice, Ọ̀gbẹ́ni Awal Manu, sọ wípé owó ìrẹsì ti fẹ́ẹ̀ bọ́ sí ìlọ́po méjì láàárín ọ̀sẹ̀ mẹ́ta nítorí àìsí páàdì. Páàdì ti mú kí ìpèsè ìrẹsì dáwọ́ dúró. Síwájú àkókò yìí, owó páàdì wà láàárín ₦15,000 àti ₦20,000. Ní báyìí, owó páàdì ti bẹ̀rẹ̀ láti ₦47,000 lọ sókè. Èyí ti mú kí ilé-iṣẹ́ tó ń pèsè ìrẹsì sọ fún àwọn òṣìṣẹ́ kí wọ́n jókòó sílé títí di ìgbà tí ilé-iṣẹ́ á fi rí ohun èlò fún ìpèsè ìrẹsì. Wọ́n wá rọ ìjọba àpapọ̀ kí ó bá wọn gbé ìgbésẹ̀ lórí àwọn tí wọ́n ń kó oúnjẹ pamọ́. Bákan náà, kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè ẹ̀ka ọ̀gbìn kí àwọn àgbẹ̀ lè pèsè oúnjẹ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì pàtẹ àwọn afurasí ajínigbé 8. Lára wọn la ti rí òṣìṣẹ́ fìjìláńtè 2 tí wọ́n lọ́wọ́ nínú oríṣiríṣi ìwà ìjínigbé. Lára rẹ̀ ni ti àwọn akẹ́kọ̀ọ́ Apostolic Faith Group of Schools ní ìjọba ìbílẹ̀ Èmùrè. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní Adó-Èkìtì, Kọmíṣánná ọlọ́pàá Adéníran Akínwálé sọ wípé àwọn rí àṣeyọrí iṣẹ́ yìí ṣe nípasẹ̀ iṣẹ́ takuntakun àwọn Rapid Response Squad (RRS). Ó ní òṣìṣẹ́ fìjìláńtè 2 tí orúkọ wọn ń jẹ́ Soliu Ibrahim àti Umar Soliu pẹ̀lú àwọn 6 mìíràn ní ọwọ́ tó lẹ́yìn tí wọ́n gba ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ wípé àwọn kan tí wọ́n dìhámọ́ra ogun ti ya wọ inú oko kan ní Ẹ̀dá-Oníyọ̀, Èkìtì. Wọ́n sì ń gbìyànjú àti jí àwọn ará ilẹ̀ òkèèrè kan ní Dairy Farmland, Ìkún Èkìtì gbé.
èyí ló yọrí sí fífi ọwọ́ ṣìkún òfin mú ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abubakar Aliu tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Smolly. Iṣẹ́ rẹ̀ ní láti lọ yọjú wo ìrìnsí àwọn tí wọ́n fẹ́ jí gbé. Lẹ́yìn tí ọwọ́ tó o ní adarí àwọn ajínigbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Súnmọ́ Kàrámì rán àwọn òṣìṣẹ́ méjì láti lọ gba ìyọ̀ǹda ẹni wọn tí ó wà ní àkàtà àwọn ọlọ́pàá. Ọlọ́pàá mú àwọn náà kí wọ́n tó wá darí òṣìṣẹ́ RRS lọ sí ìlú Òru-àgọ́ níbi tí wọ́n ti mú Mohammed Bashir, adarí fìjìláńtè Miyetti Allah ní Òru-àgọ́, ìpínlẹ̀ Kwara. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ alukoro ọlọ́pàá DSP Sunday Abutu ni ó fi kún un wípé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Mohammed Bashir ti jẹ́wọ́ wípé ọbàkan ni òun jẹ́ pẹ̀lú Súnmọ́ Kàrámì tí í ṣe olórí àwọn ajínigbé. Abubakar Aliu tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Smolly jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti ń da ìlú láàmú, tí wọ́n ń jí olùgbé agbègbè gbé pẹ̀lú ìbọn AK-47 rifles àti àwọn ohun ìjà olóró mìíràn. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé Súnmọ́ Kàrámì pẹ̀lú ikọ̀ ọmọ ogun rẹ̀ ni wọ́n wà nídìí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ Apostolic Faith Group of Schools ní Èmùrè Èkìtì ní ọjọ́ 29 oṣù Kínní ọdún 2024. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n lò láti fi béèrè owó ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí. Ìgbìyànjú sí i ni ó jẹ́ kí wọ́n rí ọmọ ẹgbẹ́ ajínigbé mìíràn tí orúkọ wọn ń jẹ́ Yahaya Jubril àti Usman Garuba mú nínú igbó Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo. Lẹ́yìn èyí ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Kenneth Ugwu ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 14 oṣù Kejì ọdún 2024. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti jẹ́wọ́ wípé òun jẹ́ ọmọ ẹgbẹ́ ajínigbé tí ó bá wọn kópa nínú ìjínigbé akẹ́kọ̀ọ́ 5 àti olùkọ́ 3 pẹ̀lú dẹ́rẹ́bà ní Èmùrè Èkìtì. Afurasí yìí ni ó darí ikọ̀ ọlọ́pàá RRS lọ sí ibi kọ́lọ́fín àwọn ajínigbé ní Agric Reserved Forest láàrin Ìsẹ̀-Èkìtì sí Èmùrè Èkìtì. Bí wọ́n ṣe gan ní ọlọ́pàá ni wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú ìbọn. Láàrin ẹ̀ ni wọ́n mú ajínigbé kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Àyùbá Balẹ̀. Wọ́n rí Smolly mú lóòyẹ̀ bí àwọn yòókù ṣe sá gba inú igbó lọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ajínigbé wọ̀nyí ni wọ́n lọ́wọ́ nínú ìjínigbé Paul Ọmọ́tọ́ṣọ̀, alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Èkìtì, ní ojúnà Àgbàdo sí Ìmẹ̀sí Èkìtì ní ọjọ́ 8 oṣù Keje ọdún 2023. Bákan náà ni wọ́n jí tọkọtaya Awoniyi gbé ní ojúnà Ìkẹ́rẹ́ sí Ìta-Ògbólú nínú oṣù Kínní ọdún yìí. Lára àwọn ohun tí wọ́n rí gbà ní ọwọ́ àwọn ajínigbé la ti rí ìbọn AK-47 kan pẹ̀lú oríṣiríṣi ráífù, ìbọn pump action àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ojúlówó ẹni tí ọ̀rọ̀ kàn nídìí òṣèlú ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu lórí ìgbésẹ̀ láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti gbógun ti ìṣòro ààbò lórílẹ̀-èdè. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹnu mọ́ wípé kí wọ́n má jẹ́ kí àwọn gómìnà àti adarí olóṣèlú ṣe lòdì sí àǹfààní yìí, síbẹ̀ wọ́n ní ìgbàgbọ́ wípé ó lẹ́tọ̀ọ́ láti mú iṣẹ́ ọlọ́pàá súnmọ́ ará ìlú. Èyí ń wáyé bí ilé ìgbìmọ̀ ṣe sọ àsọdájú lánàá wípé àwọn ti ṣetán láti ṣe àyípadà ìlànà òfin tí ó bá yẹ kí ọmọ orílẹ̀-èdè lè ní àǹfààní sí ètò ààbò tó péye. Alága ìgbìmọ̀ sínétọ̀ lórí ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú, Adaramodu Adeyemi sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé ní ìlú Àbújá wípé àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá mọ rírì iṣẹ́ wọn sí ọmọ orílẹ̀-èdè, wọ́n sì ti ṣetán láti sa gbogbo ipá wọn. Adéyẹmí fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò lè ṣe òfin lẹ́yìn ilé ìgbìmọ̀. Ó ní àwọn tí ó fẹ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní láti kó àwọn alátìlẹyìn jọ nípele ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kí wọ́n lè ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí.
mínísítà fún iṣẹ́ David Umahi ti pe ìpàdé pẹ̀lú àwọn olùpèsè símẹ́ǹtì láti jíròrò lórí iye owó símẹ́ǹtì àti gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ọn. Ìròyìn jábọ̀ wípé àpò símẹ́ǹtì kan ti wọ náírà ní agbègbè ilé ìjọba ìlú Àbújá, nígbà tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ń tà á ní náírà (9,500). Agbẹnusọ fún Umahi sọ wípé ọ̀rọ̀ yìí mú mínísítà lómi gidi gan-an ni látàrí bí wọ́n ṣe nílò símẹ́ǹtì fún iṣẹ́ ilé kíkọ́ àti ojúnà. Ó ní kò sí ẹni tí kò mọ̀ wípé àwọn olùpèsè símẹ́ǹtì yìí náà máa ní ìpèníjà tiwọn tí wọ́n ń kojú, gbogbo rẹ̀ ni wọ́n jọ máa jíròrò lé lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí, wọ́n ní ìyàtọ̀ ńlá wà láàárín iye tí wọ́n ń kó o síta àti iye tí wọ́n ń tà á lọ́jà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹnusọ, lára àwọn tí wọ́n pè síbi ìpàdé pàjáwìrì ọ̀hún láti rí Dangote plc, BUA plc, Lafarge àti àwọn ilé-iṣẹ́ mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ṣe ìgbàlejò adílémú góòkípà fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà Super Eagles Stanley Nwabali lẹ́yìn iṣẹ́ takuntakun tí ó ṣe níbi ìdíje 2023 African Cup of Nations (AFCON) tí ó wáyé ní ilẹ̀ Côte d'Ivoire. Gómìnà tí ó kéde ẹ̀bùn $20 mílíọ̀nù fún Nwabali tún sọ wípé òun yóò dá a lọ́lá àmì-ẹ̀yẹ Distinguished Service Star fún ìpínlẹ̀ Rivers. Fubara gbóríyìn fún Nwabali, ọmọ bíbí ìpínlẹ̀ Rivers, fún bí ó ṣe tayọ pẹ̀lú àrà ọ̀tọ̀ níbi ìdíje AFCON tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbìyànjú rẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù ti mú ìwúrí bá orílẹ̀-èdè. Bákan náà ni ó fún àwọn òṣìṣẹ́ Super Eagles tí wọ́n wà níkàlẹ̀ ní ẹ̀bùn owó $30 mílíọ̀nù. Nínú ọ̀rọ̀ gómìnà, ó ní òun fẹ́ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn pàtàkì ọmọ ìpínlẹ̀ Rivers láti kí ẹni wọn Stanley Nwabali àti ikọ̀ yòókù kú oríire. Ó ní oṣù 4 sẹ́yìn ni wọ́n gba ife abẹ́lé, àwọn tún rèé pẹ̀lú ife orílẹ̀-èdè. Fún ìdí èyí, bí àwọn kan bá ń sọ wípé kí làwọn ń ṣe, àwọn ń ṣe àṣeyọrí bí ó tilẹ̀ jẹ́ wípé ó lè má ṣe àfojúrí, ṣùgbọ́n tí wọ́n ń mú ìdùnnú wá. Gómìnà ní bí àwọn kò bá ṣe ìmóríyá fún wọn, wọn kò lè dé ibi tí wọ́n dé lónìí. Bákan náà ni Fubara ṣe ìdálọ́lá ẹ̀bùn owó fún Rivers Hoopers basketball team pẹ̀lú $50 mílíọ̀nù lórí bí wọ́n ṣe gbégbá orókè níbi ìdíje Louis Edem National League. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.